Ìrìnrìn ló ní gbó ìrùn ẹfọ̀n báyìí náà ló ní ọ̀dàn. Ìrìn agbe ló sì ní aró, ìrìn àlùkò náà ló ní osùn, ìrìn àwọn lékèlèké iná ló ní ẹfun. Gbòǹgbò ọ̀nà tẹ́ rí yìí náà ní túfọ̀ ẹsẹ̀. Kábíyèsí ọba Elédùmarè, akáká ti rí káká ọba tó gbó kọjá ogbó, arọ̀rọ̀ ti rí rọ̀rọ̀, ọba tí gbogbo nǹkan rọ̀ lọ́rùn, ọba mímọ́ àdìtú sánmà àwòdì òkè tó mọ ọ̀rá ń dáwò nísàlẹ̀. Mo kí wa ní gbogbo àkókò tẹ́ bá wà, tó bá ṣe pé àárọ̀ lẹ bá wà, mo kí wa pé ẹ káàárọ̀. Tó bá ṣe pé ọ̀sán lẹ wà, mo kí wa ẹ káàsán o. Ìbá ṣe pé alẹ́ lẹ wà, mo kí wa ẹ káalẹ́. Mo ti gbé fọ́nrán kan jáde lórí ìṣẹ̀lẹ̀ ńlá tí mo pè ní ìṣẹ̀lẹ̀ ńlá lẹ́yìn ikú ọkọ olóyún. Mo ti gbé jáde. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣíà ẹ̀, tẹ́ bá wa wò ó, ẹ̀yin tẹ́ bú wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ yìn wá, a kí yín, a lù yín lọ́gọ ẹnu. Kò sẹ́ni tí ọ̀rọ̀ rọ̀ sọ, torí pé ìlú gangan ni ọ̀rọ̀ ayé. Tó bá kọjú sẹ́nìkan, ẹ̀yìn ní kọsọ́mọ ẹlòmíì. Ló jẹ́ kí àtẹni tó bú wa, àtẹni tó kí wa, gbogbo yín lèmi kí. Èyí tí mo tún ń ṣe yìí náà, bẹ́ẹ̀ bá tún bú mi, mo tún dúpẹ́ lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá yìn mí, mo kí yín, ẹ ṣé, mo tún dúpẹ́ lọ́wọ́ yín. Kódà mo fọlọ́run kí yín. Ohun tó mú mi jáde, mo ti ṣe part 1, ìṣẹ̀lẹ̀ ńlá lẹ́yìn ikú ọkọ olóyún part 1. Mo ti gbé part 2 jáde, ìṣẹ̀lẹ̀ ńlá lẹ́yìn ikú ọkọ olóyún part 2. Part 3 rèé. Kí ló mú mi ṣe ti part 3? Òun ni fọ́nrán tí ẹbí ìyá àbejì tó jẹ́ ìyàwó ọkọ olóyún tó gbé jáde. Èyí tí alàgbà Bọ̀dé Adébálógun tó jẹ́ agbẹnusọ fún ẹbí wọn. N tó jẹ́ kí n jáde nìyẹn. Wọ́n ní bẹ́rin ṣe tóbi tó ikú ló périn. Ẹ̀fọn síra bàtà ilẹ̀ ló wọ̀sùn, ikú wo mẹ́nìkan kàṣáhù wáre. Bẹ́rin ṣe tóbi tó ikú ló périn. Ẹ̀fọn síra bàtà ilẹ̀ ló wọ̀sùn, ikú wo mẹ́nìkan kàṣáhù wáre. Ẹjá hùwáre. Ẹjá sí dáadáa nínú ayé. Torí wípé kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní wọ káàlẹ̀ sùn. Bó ṣe nkẹ́dà ó tó láyé, ilẹ̀ ni wọ́n padà wá wọ̀sùn. Tá bá sì tún wò ó, nínú àkókò tá a wà yìí, àmọ́ ẹni tí ò wọlẹ̀ sùn. Nínú àkókò tá a wà yìí nísìn, tó ẹni tí ò ní wọ káàlẹ̀ sùn wà sí àwọn kidnapper tán bá jí wọn gbé, tán pa wọn sí wọn wọ káàlẹ̀ sùn. Ẹni tó lọ kán sómi sọ́wọ́ káàlẹ̀ sùn. Àmọ́ yásídẹ́ǹtì tí wọ́n ti ẹ̀rọ kó èèyàn sọ́wọ́ káàlẹ̀ sùn. Ṣùgbọ́n ṣá o, kò sẹ́ni tí kò ní pa lójúdé. Ẹni tó sì dùn purọ́ mọ́ jù láyé, òun ló kú. Torí a ti mọ̀ pé ẹni bá ti kú, kò sẹ̀mí mọ́ lókè èèpẹ̀ débi tí ó wá jẹ́rìí. Ó wá kù sọ́wọ́ Olódùmarè ọba adẹ́dàá.
tó ṣẹ̀dá kó wa alàgbà Bọ̀dé Adébálógun mo fẹ́ bi yín ní béèrè kan tí ẹ bá lè dáhùn rẹ̀ kẹ́sì tún padà bọ́ sórí social media kẹ́ wá dáhùn béèrè inú mi ó dùn púpọ̀. Ìbéèrè mi ni wípé alàgbà Bọ̀dé Adébálógun tó jẹ́ tẹni ẹ̀yin ni bàbá ìyá àbèjì tó jẹ́ ọkọ Olóyún tó jẹ́ àwọn ọkọ Olóyún àbí inú ọ̀rọ̀ yín ẹ̀tún lẹ́yìn lẹ̀gbọ́n ẹ̀ àmọ́ tí a fẹ́ mú nínú méjèèjì ẹlẹ́yìn lẹ̀gbọ́n ohun tẹ́kọ́ sọ wá ni pé ẹ̀yin ni bàbá ẹ̀ ọmọ yín ni ṣùgbọ́n nínú fọ̀rọ̀wérọ̀ ẹ̀tún jẹ́ kó yọ pé àbúrò yín ni èwo láàdì mú báyìí àti pé kí ló fún wa ní àmì ìdánilójú wípé ara ẹbí ìyá àbèjì lẹ́jẹ́ kí ló fún wa lámì ìdánilójú kí ló fún wa ní àmì ìdánilójú ọ̀dà ibi tí mò ń lọ nínú ìbéèrè mi ni wípé alàgbà Bọ̀dé Adébálógun ǹjẹ́ ẹgbà aládùúrà ẹ sì lè gbà aládùúrà kẹ́ bọ́ sórí social media kẹ́ sọ fún gbogbo àgbáńlá ayé wípé irú ọmọ yín yìí tàbí àbúrò yín yìí tó jẹ́ ìyá àbèjì ìyàwó ọkọ Olóyún Fatai Yusuf tó dolóògbé ǹjẹ́ ẹ gbà aládùúrà bí wípé irú ìyá àbèjì yìí tó jẹ́ ọmọ yín tàbí ó jẹ́ àbúrò yín yìí ṣé ẹ gbà aládùúrà pé irú wọn lóbìnrin ìníkọ́lọ́hún ó gbé kó gbogbo ìran yín tó bá jẹ́ ọkùnrin níyàwó ẹ gbọ́ alàgbà Bọ̀dé Adébálógun ṣé ẹ lè gbà ládùúrà pẹ̀lú ìyá àbèjì tó jẹ́ àbúrò yín tẹ́tún pè ní ọmọ yín yìí ṣé ẹ gbà ládùúrà wípé irú ìyá àbèjì yìí irú èèyàn bíi tìyá àbèjì ni kí Ọlọ́run ọba adẹ́dá ọba ṣẹ̀dá kó gbé kó gbogbo ìran àwọn ọmọkùnrin yín gẹ́gẹ́ bí ìyàwó ṣé ẹ gbà ládùúrà rẹ̀ tẹ́ bá gbà ládùúrà rẹ̀ ẹ dákun ẹ lè sọ ní kọ̀rọ̀ yàrá yín o ẹ bọ́ sí ojú táyé ẹ sọ sínú fọ́nrán kẹgbẹ́ jáde pé ẹ̀yin gbà ládùúrà bẹ́ẹ̀ pé irú ìyá àbèjì tí jẹ́ àbúrò yín yìí Fọlákẹ́mi àbí ìyá àbèjì pé irú rẹ̀ lóbìnrin kó jẹ́ ìyàwó fún gbogbo ìran yín tó bá jẹ́ ọmọkùnrin ẹ sọ bẹ́ẹ̀ tẹ́ bá sọ bẹ́ẹ̀ ó ti parí ṣùgbọ́n tẹ́ bá rí sọ ẹ jẹ́ ká o torí ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ tèmi ni ìdájọ́ gbogbo ìdájọ́ sì ń padà bọ̀ lọ́dọ̀ mi ńlọ́lọ́run wí ó ní kà mọ́ ń tẹ̀dí ní tùdáàní déédé ohun tó bá ṣe níṣẹ́ ilé mi Ọlọ́run ọ̀sán ẹlẹ́sàn rẹ̀ torí ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde iṣẹ́ lẹ́ ń ṣe o tí mo sì mọ̀ yí pé kò sí iṣẹ́ kan tí ẹ̀dá ṣe nínú ayé tí ò ní gba ẹ̀san rẹ̀ ìyẹn bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yín ẹni ìyá àbèjì kò kì í ṣe ọmọ ọ̀dọ̀ alámọ̀là gbogbo ẹ̀ ló mọ̀ yí pé Èkìtì bísínẹ́sì iyán ilẹ̀ yìí máa ń ṣe pé ọ̀dọ̀ sísítà yín níyá àbèjì wà
tó ń ràn án lọ́wọ́. Mo fẹ́ béèrè kan. Iṣẹ́ wo pàtó ìní ìyá àbèjì kọ́ láàárọ̀ ọjọ́ rẹ̀? Iṣẹ́ wo ló kọ́? Iṣẹ́ wo lẹ̀yin òbí ìyá àbèjì, iṣẹ́ wo okòwò wo lẹ dá? Ẹ máa mẹ́sì wá. Okòwò wo ilẹ̀ dá ìyá àbèjì nígbà tó fi wà ní sisi, tó fi wá jẹ́ pé Ọlọ́run ràn àǹtí yín lọ́wọ́ ní Coca-Cola, tó jẹ́ pé ń bẹ̀ lọ́kọ olóyún ti wá rí fẹ́. Okòwò wo lẹ dá? Ẹ máa mú èsì rẹ̀ wá. Ẹ tún jẹ́ kó yé wa, ẹni ìgbà tó ti ẹ̀ fẹ́ ọkọ olóyún ò ní nǹkan kan. Ẹlọ́kọ olóyún ò ní nǹkan kan. Ó wá mú ọkọ olóyún wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí ọkọ. Ẹ̀yin wá sọ pé mo lọ ti rí eléyìí tí ò láṣọ méjì. Ẹgbọ́n ohun tẹ́ ń sọ o, eléyìí tí ò ní aṣọ méjì. Mo fi ń dá sí yín lójú. Nígbà tí ọkọ olóyún bẹ̀rẹ̀ business tó ń ṣe yìí ní ìlú Abẹ́òkúta ní ọdún tó ti pẹ́, ó fẹ́ máa polówó iṣẹ́ lórí rédíò. Ẹni tó kọ́kọ́ polówó ọkọ olóyún nílùú Abẹ́òkúta yìí nínú àwọn àgbà pèdèpèdè kan ni alàgbà Mákindé Fásunlé. Ìgbà yẹn ló lo bọ́ọ̀sì tó kọ ọkọ olóyún sí lára. Ó lo bọ́ọ̀sì bíi sky blue báyìí. Ní ọdún náà lọ́hùn, ọwọ́ alàgbà Mákindé Fásunlé lára àwọn pèdèpèdè àgbà pèdèpèdè nílùú Abẹ́òkúta, ọ̀gá tiwa ni wọ́n jẹ́. Ọwọ́ wọn lọkọ olóyún bọ́ sí. Wọn ò sọ fún mi ní tí mo fojú mi rí ni. Wọn ò pìtàn rẹ̀ fún mi ní tí mo fojú mi rí ni. Kódà kẹ́ lè mọ̀, ìgbà náà ni pèdèpèdè yìí ló ní ọ́fíìsì sí ìsàlẹ̀ Aké ní ajáṣẹ́ǹtì Uncle Igu lọ́dún náà lọ́hùn. Níbi tí àwakọ̀ ti fojú rí ọkọ olóyún nìyẹn. Gbogbo ìgbà tó sì ń wá bọ́ọ̀sì tí mo sọ sky blue ló ń gbé wá nígbà náà. Ẹja tún fi yẹn lẹ̀. Torí láti wá sọ fún mi wípé ọkọ olóyún ò ní nǹkan kan. Ọkọ olóyún ò ní nǹkan kan, kò ní aṣọ méjì tó fi fi ọmọ yín. Ṣẹ́rí, ẹ máa sọ ọ̀rọ̀ sọ. Ẹlòmíì ó sọ ọ̀rọ̀ yóò sì jìyà. Ẹlòmíì ó sọ ọ̀rọ̀ yóò sì ráàánú Ọlọ́run gbà. Ṣùgbọ́n ìyà tó burú jù nínú ayé òun ni ìyà Ọlọ́run. Tówó bá délẹ̀, kátàkátà lọ́pọ̀lọpọ̀ máa sọ. Kótókótó lọ́pọ̀lọpọ̀ máa sọ. Tí owó bá dé, ẹ tún fi bẹ̀yẹn lẹ̀. Ọmọ yín fi ọkọ olóyún, ẹ fi wọ́n lẹ̀ pé kó máa fẹ́ ra wọn. Fine. Ẹ jẹ́ tún bí ní ìbéèrè kan. Gbogbo ẹni tó bá lè rí tó bá tún lè àtọmọ Nàìjíríà tó ń gbọ́ mi, ìbéèrè mo tún fẹ́ béèrè yìí kò sẹ́ni tí ò lè dá mi lóhùn rẹ̀. Ìyẹn ìbéèrè tí mo fẹ́ béèrè yìí kò sí ẹni tí ò lè dá mi lóhùn rẹ̀. Alàgbà Bọ̀dé Adébálógun, ẹ lè dáhùn. Gbogbo èèyàn pátápátá ní gbogbo àgbáńlá ayé tó bá gbọ́ èdè tí mò ń sọ,
ẹ lè dá mi lóhùn. Ta ló lògo? Ta ló lówó? Ta ló ní ògo? Ta ló sì ní owó? Question mark. Ẹ gbé dáhùn rẹ̀ wá. Ta ló ní ògo? Ta ló ní owó? Ṣé ọmọ yín tó ran àǹtí yín lọ́wọ́ ní kàtíìn tí wọ́n ti ń tó ń jẹ, sóhun ló ní ògo, sóhun ló ní owó? Àbí Fatai Yusuf ọkọ olóyún tó fẹ́ ọmọ yín tó jẹ́ gẹ́gẹ́ bí ọkọ ọmọ yín, sóhun ló ní ògo, sóhun ló ní owó? Ẹ tún sọ̀rọ̀ mọ̀dítọ̀ yìí ń bí ń béèrè báwo ni ikú Fatai ọkọ olóyún ló ṣe rí. Ẹ tún sọ fún wa wípé ọkà yín lára gan, ọgbẹ́ rẹ̀ sì wà lára yín up till now, torí pé èèyàn dáadáa ni Fatai ọkọ olóyún ṣe, àna dáadáa ni Fatai ọkọ olóyún ṣe. Ṣẹ́rí bẹ́ẹ̀ sì ń jábọ́. Dájú sáká ẹ̀ ń sọ̀rọ̀ síwájú, ẹ̀ ń sọ̀rọ̀ sẹ́yìn. Ẹ sọ̀rọ̀ kan, ẹni tó bá jẹ́ pé nígbà tí ọ̀rẹ́ yín sọ fún yín pé fi àwọn ọ̀rẹ́ bí lè jọ fẹ́ra wọn jàre, jáwọ́ ń bẹ̀. Ẹni ká ní èèyàn ọ̀bá jáwọ́ ń bẹ̀ ni ẹ parí ọ̀rọ̀ yẹn. Bóyá ẹ fẹ́ sọ fún wa pé ká ní èèyàn ọ̀bá jáwọ́ tẹ́lẹ̀ ní sọ pé n ò ní fẹ́ra wọn. N tó ṣẹlẹ̀ yìí. Ṣé ọmọ yín yìí, àbúrò yín yìí, só gbé iṣẹ́ dé ọ̀dọ̀ Fatai Yusuf ọkọ olóyún, só gbé iṣẹ́ dọ́dọ̀ ẹ̀? Torí láàrín mi ni bàtà ké lójú ìfẹ́ o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Ọmọ yóò só gbéṣẹ́ dé ọ̀dọ̀ Fatai ọkọ olóyún, torí a gbọ́ pé Katin ọmọ ọ̀dọ̀ alámọ̀là ló ń ṣe. Ọ̀dà kìí sọ ọmọ ọ̀dọ̀ alámọ̀là, ọmọ ọ̀dọ̀ oníyán ló ń ṣe ní Coca-Cola. Àbí ń bo ló ń ṣe? Wọ́n ní ọjọ́ gàtí kọjọ́ gàtí, eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Ta ni ó mọ̀ pé n tó gbé eégún àtiró òun ló padà á jáde? Ta ni ó mọ̀ pé n tó gbé eégún àtiró tó wọlé ń ló padà jáde? Àtúnsọmọ ọ̀dọ̀ àti kò sọmọ ọ̀dọ̀, sí kí wá sọmọ ọ̀dọ̀? No, ẹ defend ẹ. Alàgbà Bọ̀dé Adébálógun, ẹ defend ẹ. Ṣé kì í sọmọ ọ̀dọ̀? Ṣé iṣẹ́ tó kọ́ nìyẹn? Tó bá yẹ pé iṣẹ́ tó kọ́ nìyẹn, ẹ sọ ká gbọ́ pé ká mọ̀ pé iṣẹ́ tó kọ́ nìyẹn ò tẹ́bí rẹ̀ fà lé lọ́wọ́. Níbi tó ń tó oúnjẹ fúnra ara rẹ̀ tó establish business fún ìní Fatai Yusuf ọkọ olóyún ti fẹ́. Abẹ́tí sun ni. Ẹ má jẹ́ akanra wa jẹ. Mo sọ nínú fọ́nrán mi àkọ́kọ́. Mo ní ọjọ́ tí wọ́n assassinate Fatai Yusuf ọkọ olóyún nígbà tó ń lọ sọ́nà ìlú rẹ̀. Di wákàtí ọ̀wọ̀ yìí, wọn ò rí traces ikú yẹn. Kò sí kí o. Gbogbo yẹn ló mọ̀ pé wọ́n assassinate ẹni. Wọn ò rí traces ikú yẹn. Ẹ tún tilẹ̀kùn yẹn. Alàgbà Bọ̀dé Adébálógun, tẹ́ kọ́ pera yín ní bàbá
ìyá àbèjì ẹ tún ní àbúrò yín ni fine nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ sọ nípa ìgbéyàwó tó ṣe sẹ́rí ẹ dákun gbogbo etí tí ń gbọ́ mi ẹ má sì mí gbọ́ ẹ dákun ẹ má sì mí gbọ́ ẹ má sì mí gbọ́ o mi kì í tú yìgì èmi máa ń so yìgì ni ẹ dákun ẹ bá wa ṣí àì eléyìí náà ẹ dákun gbogbo ẹni tó bá ṣí àì fọ́nrán tí ń lọ yìí tó ń wò yìí tó bá ṣí àì pẹ̀lú ó ṣí àì ó ṣí àì pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní fẹ́ tilẹ̀kùn ọdún yìí àdúrà rẹ ò sì ní korò létí Olódùmarè gbogbo ohun tó fẹ́ lọ́lọ́run máa ṣe fún ẹ ohun tó fẹ́ ń ta burú sí àètò sí àfọ́nrán yìí Ọlọ́run ò ní fi ṣàdánwò fún ẹ ohun tó fẹ́ yẹn táyé rẹ kọ̀ tọkàn rẹ kọ̀ Ọlọ́run kò ní fi ṣàdánwò fún ẹ sí àẹ ó go viral. Alàgbà Bọ̀dé Adébálógun ìgbéyàwó tí ọmọ yín àbúrò yín ṣe yìí ẹ sọ sí ṣé ẹ̀bẹ̀ lọ́hùn kí ìgbẹ̀yìn yín kó rí bíi ti Fàtáyọ̀ ọkọ olóyún kíyàwó yín náà ṣe ìgbẹ̀yìn yín bábúrò yín ṣe ti Fàtáyọ̀ ọkọ olóyún yìí kíyàwó tí yín náà kó ṣègbẹ̀yìn yín bẹ́ẹ̀ ṣe ẹ̀bẹ̀ lọ́hùn ẹ̀ tàbí kí gbẹ̀yìn àwọn ọmọ yín ọkùnrin kó rí bíi ti Fàtáyọ̀ ọkọ olóyún yìí ṣe ẹ̀bẹ̀ lọ́hùn ẹ̀ ṣe rí ẹ má sì mí gbọ́ o tọkọ bá kú dandan ni kíyàwó fẹ́ ẹlòmíì tíyàwó bá lọ dandan ni kí ọkọ kó fẹ́ ẹlòmíì wọ́n gbọ́dọ̀ rí márì ó wà gíláàrin ṣùgbọ́n rú ìgbéyàwó wo ni wọ́n gbọ́dọ̀ ṣe Alàgbà Bọ̀dé Adébálógun ẹ wo ìgbéyàwó tí ọmọ yín àbúrò yín ṣe pẹ̀lú ẹlòmíì mo sọ pé wà ń bẹ irú ìgbéyàwó yẹn kí lẹ fẹ́ fi ṣe àfiwé rẹ̀ ṣé ẹ fẹ́ sọ fún mi pé ó fi ṣe gbajúmọ̀ ni kí wọ́n lè mọ̀ pé ó ti rì márì àbí ó fi yọ ẹni tó kú àbó fi ṣe àpọ́nlé fẹ́ni tó kú ẹ máa mẹ́sì wá o làákàyè wá sọ̀tọ̀tọ̀ ìgbéyàwó yẹn só fi yọ ẹni tó kú ni àbó fi bu ọlá fún ẹni tó kú àbó òun fúnra ẹ fi ṣe gbajúmọ̀ ẹ máa mẹ́sì wá o Alàgbà Bọ̀dé Adébálógun ta ló lògo ta ló ní owó ìbéèrè mi ni o ẹ dákun ẹ dáhùn rẹ o sẹ́rí ẹ̀yin èèyàn tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ohun tí ó ń lọ lórí fọ́nrán lórí social media ìyẹn fọ́nrán tó ń lọ lórí social media ẹlòmíín sọ pé rubbish lẹ́sọ kíníkíní kan ṣé tí ẹ̀ bá tọ́kọ́ bá kú ṣé kí ìyàwó ni kò rí rìmárì ni ṣé tí ìyàwó bá kú ṣé pé ìyàwó ni ọ̀tá àbìjì ló bá lọ ṣé Fàtáyọ̀ ọkọ olóyún ṣé kò ní rìmárì ni mò ń clear ẹ̀ fún yín tó ẹ̀ pọ̀ táyà àbìjì ló bá lọ Fàtáyọ̀ ọkọ olóyún yóò fẹ́ ìyàwó mi tó bá ṣe
ìgbéyàwó tó lárinrin. Èmi nígbàgbọ́ pé Ọlọ́run lè bínú sí torí bá ṣe sọ náà rí pé só fi ń yọ ìyàwó tó kú ni àbó fi ń bu ọlá fún àbó fi ń ṣe gbajúmọ̀. Ẹ ti ń gẹ̀tì mi láti lè pé kíyà àbèjì kó lọ ṣe ìgbéyàwó alárédè míì tó léwúra big wedding tá a pe olórin ńlá pé kó wá kọrin fún wa. Ẹ ṣàlàyé àárín yẹn sófi dùn rẹ̀ nú ni àbó fi bu ọlá fún ọkọ tó kú àbí ó fi yọ̀ ẹ máa àwọn ìbéèrè tó kúnnú kí ó kúnnú ẹ ìbínú ìbéèrè kúnnú ẹ bí yẹ̀pẹ̀ ẹ máa mú wá. Má gbàgbé o alàgbàbọ̀dé Adébálógun mo tún ń sọ fún yín wípé kẹ dáhùn kẹ gbàdúrà yìí ṣe lè gbà ládùúrà pé irú ìyá àbèjì yìí tó jẹ́ ọmọ yín tó jẹ́ àbúrò yín yìí irú wọn lóbìnrin tó máa jẹ́ ìyàwó gbogbo ìran àwọn ọmọ yín ọkùnrin ṣe gbàdúrà kó irú ìyá àbèjì yìí kó jẹ́ pé irú ẹ̀ ní àwọn ìran yín ọmọkùnrin wọ́n máa fẹ́ gẹ́gẹ́ bí aya sínú ilé wọn. Màmí sì wá. Tí ó bá sóje ẹjọ́ sóje, tí ó bá ṣẹ̀jẹ̀ ẹjọ́ ṣẹ̀jẹ̀, kò sóhun akówálé ayé kò sóhun gbogbo wọn akówálé ayé ládàálẹ̀ ìjọkú bá dé. Ẹ má jẹ́ àtànra wa jẹ mọ́. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ tún sọ fún wa kò sí ẹ̀dá kan tó bímọ láyé tí ò ní fẹ́ jèrè ọmọ ẹ̀. Ẹ sọ fún wa ẹni bàbá tó bí Fàtáì Oko Oloyun bàtà sílípàsì wọn half ni that means ọwọ́ ẹ̀yìn ti já jálajàla ẹni tí wọ́n máa ń wọ̀ kiri. Ẹlẹ́nu rúrùn ló ní àmú rẹ̀. Kì bá máa wọ kó máa wọ bàtà rárá kó máa fẹsẹ̀ rìn káàkiri kó máa fẹsẹ̀ kó imí kó fi máa fẹsẹ̀ kó gbogbo ẹ̀. Òun ló bí Fàtáì Oko Oloyun kì í ṣe ẹ̀yin. Kì í ṣe ẹ̀yin o. Òun ló bímọ ẹ̀ àtìyá àti bàbá ẹ̀ òun ló bímọ ẹ̀. Ẹ tún búyà tẹ́wọ́ ẹyẹ gẹ̀rẹ̀ yẹn o. Ẹ sì máa ro àtúbọ̀tán yín ẹ̀rù ọ̀la mo gbólóhùn tẹ́ ẹ̀ sọ jáde lẹ́nu. Nítorí méjì kan ṣẹ́rí ohun tẹ́yìn ń rí lẹ́yìn sọ tàbí ohun tí ọmọ yín àbúrò yín ẹ wá sọ fún tó sọ fún yín òun lẹ́yìn ń gbọ́. Torí tí ọkọ àtìyàwó bá tira wọn yàrá Ọlọ́run nìkan ló mọ àrà tí wọ́n fi ra wọn dá. Gbogbo ẹjọ́ bá dá sí àwọn ọ̀rọ̀ kó máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó sì mọ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀. Bàbá tó bí Oko Oloyun yìí tí bàtà rẹ̀ gé yìí òun náà láti ń sọ yìí olówó gan ó ṣe kíní gangan o ó ṣe gbá gangan o. Èwo ni gáàdì ń báyìí torí bẹ́ẹ̀ ṣe ròyìn bàbá yìí àfi bí olòṣì èèyàn lẹ fi ròyìn rẹ̀. Ẹ̀dùn wá ń sọ sí pé olówó lọ́gán o ó ṣe kíní gangan o. Àbí èwo ni ká dì mú alàgbà Bọ̀dé Adébálógun. Bó ṣe ń kórí òun ló bí ọmọ ẹ̀. Ọ̀dà níbo ni ká ti gbọ́ pé bàbá ń jogún ọmọ. Bàbá lè jogún ọmọ o. Islamically tó bá ń pín ogún wọ́n gbọ́ tó bá ní bàbá tàbí ìyá ló di ayé wọ́n gbọ́dọ̀ sí ọ̀nà bí ìyá ẹ̀dá bàbá ó sì máa gbégbé ayé rere.
inú ogún tọmọ rẹ̀ bá filẹ̀. irú ìdáyìn sọ yìí sì ẹ sọ pé jọ́kẹta ó ní ọ pè yìí wọ́n sọ pé àwọn làwọn máa take over ọ́fíìsì o ìkankan ọmọ rẹ̀ ọmọ ọkọ olóyún kan bóyá kọ́ bí àdúnnù ẹni ó wá gbanújú bàbá rẹ̀ inú ẹ̀yin náà wá ń dùn inú yín dùn kò sóhun tí ọ̀lábọ̀ kò sóhun tí ọ̀lẹ́sàn kíún inú ọ̀rọ̀ èmi olúwa kò nínú lẹ́sẹ̀. ọmọ tó bá mọ èébú bàbá ẹ̀ ó ti júwe àtúbọ̀tán ara ẹ̀ ọmọ tó bá mọ èébú ìyá ẹ̀ ó ti júwe àtúbọ̀tán ara ẹ̀ ká tó wá pé ọmọ tó bá mọ orírun tó mọ èébú orírun bàbá tàbí ìyá rẹ̀ ó ti júwe bátúbọ̀tán òun ní ó sì rí. ẹ já fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká wá lọ sórí ogún gbogbo ohun tí Fàtáyọ̀ ọkọ olóyún tó gbé kalẹ̀ yìí ẹni wọ́n fẹ́ kọ́ bọ́sẹ̀ kan Austin tí àgbélẹ̀ pé ẹni nígbà tó fẹ́ kọ́ bọ̀ ìyàwó ẹ̀ ní kọ́ má kọ́ bọ̀ ọkọ olóyún wá ń ṣépè fún ọ sọ fún yín ẹ sọ pé gbọ́ Fàtáyọ̀ ọkọ olóyún nìkan inú ọ̀rọ̀ yín a gbọ́ pé ìyàwó ẹ̀ ló lọ ṣe sọtí fún níbi kankan nínú ọ̀rọ̀ yín pé bóyá Fàtáyọ̀ ọkọ olóyún ọlọ́yàwó ìyàwó ẹ̀ ló dúró fún o ọyẹ lẹ́yìn náà ìyàwó ẹ̀ ló dúró fún ó ṣe lẹ́yìn náà ìyàwó ẹ̀ ló dúró fún àgbọ̀ o ẹ sọ o ọkùnrin ológo yóò máa fa nǹkan ní gbogbo ọ̀nà yóò máa wá ìyàwó gbìyànjú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ọgbọ́kọ ẹ mọ̀ràn pé ẹ má ṣe ṣùgbọ́n ṣe gbogbo àgbà tó fi ń ṣe yìí náà ṣé ọmọ yín yẹn ṣé ayé tiẹ̀ ń bàjẹ́ sí ní àbóńdá ṣé ohun tí ọmọ yín ní lónìí ṣé ilé yín ló ti gbé wá torí yàn fẹ́ sọ̀rọ̀ àfi kó ronú sí kó tó sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ ń sọ̀rọ̀ yẹn ní sọ̀rọ̀ pé ẹnu yín tọrọ ń bẹ̀ gbogbo ohun tí Fàtáyọ̀ ọkọ olóyún ní kọ́sítọ́dì ọmọ yín lọ́wà so ẹ̀yin náà kílìsì mọ́ tẹ́ bá mo mọ̀ dájú pé tẹ́ bá ń control 1 million tẹ́lẹ̀ ẹgbọ́n ti máa control bóyá bí 3 million. ẹ fi bẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ láti inú ara ni ẹ sọ̀rọ̀ láti inú ẹ̀mí gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ láti inú ara ọ̀rọ̀ rẹ̀ ò lè nítumọ̀ ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ láti inú ẹ̀mí ẹ rí i pé yóò máa fa ọkọ̀ mú òkun ọ̀rọ̀ yọ. nígbà tó mọ yín dé ilé Fàtáyọ̀ ọkọ olóyún iṣẹ́ wo ló ń ṣe kò kí ń ṣe ebi iṣẹ́ tọkọ yìí ń ṣe náà ni ṣùgbọ́n torí pé igi dá lóko para alẹ́ ní ìsìn ẹ wo ohun tẹ́ ń sọ ẹ wo nǹkan tẹ́ ń sọ ẹ wo nǹkan tẹ́ ń sọ ó fa gbogbo nǹkan ó fa mọ́ra ó ṣe gbogbo ẹ̀ lónìí ẹ jẹ́ sọ fún yín tí ológo bá kú ológo tó bá kú ẹ mọ̀ bó ṣe ń rí owó ẹ mo ti rí ẹnìkan nílùú Abẹ́òkúta ó lórúkọ gan mi ní dákọ rẹ̀ nígbà tí a wí ọ̀hún ó kọ́lé gan òun ló kọ́lé tó pọ̀ jù ní stíríìtì wọn
mọ́tò tí ń bẹ́nu ọgbà rẹ̀ ńkọ́ Ọlọ́run ló mọ iye ẹ̀ ṣùgbọ́n níjọ́ tó kú ẹ mọ̀ ọkàn ti balẹ̀ pé bóyá ó ṣe kọ́kàn àwọn fámìlì ìyàwó ó ti balẹ̀ títọ́kọ náà ti balẹ̀ pé property wà ṣùgbọ́n nígbà táwọn báǹkì dé wọ́n bẹ̀ sí yọjú lọ́tún lọ́sìn wọ́n ta gbogbo nǹkan yẹn kọ̀ọ̀ká gbèsè tí ń bẹ ńlẹ̀ kódà wọ́n tún mú létà ẹ gbọ́ báyìí sí lọ́nu bí ayé sí lọ nìyẹn ẹni bá ń ṣe business yóò jẹ gbèsè yóò máa wà lọ́tún lọ́sìn báyìí ni ìgbà tí ń wà lọ́tún lọ́sìn táyé yẹ wọ́n ọmọ yín ò sọ̀rọ̀ ọmọ yín ò pariwo Austin tí àbíkẹ́lẹ́ pé kó tó di pé wá bọ́ sórí yẹn pé bóyá káwọn máa kó wá gbogbo ètò tí ń ṣe bọ̀ látàárọ̀ ọjọ́ ọmọ yín ò sọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀tún wá dúró ká tún wò ká fi áńgù yìí náà wò gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá gbọ́ èdè tí mò ń sọ ẹja tún fi áńgù yìí wò tí ọkọ bá kú tó bá ṣe pé ìyàwó kan ṣoṣo ni ọkọ yẹn bá fẹ́ tí wọ́n fẹ́ tí ó sì fi ẹni tó kú ó fi ìyá àti bàbá sílé ayé àwọn òun ló máa wà pẹ̀lú gbogbo property yẹn èmi ọmọ ni o ẹ ṣàlàyé ẹ lè comment tí n bá rí màá tún gbé mi jáde ìyàwó kan bàbá ọkọ sì wà láyé bàbá ìyàwó wà láyé báwo ṣe ìyàwó ni ó máa lọ làlé ẹbí ọkọ yẹn lọ́wọ́ ni àbí ó ní bí wọ́n ṣe máa ṣe ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjọdẹ ní sọ̀rọ̀ ṣe mọ̀ pé ìyá àbèjì òun kọ́kọ́ bí first born fún ọkọ olóyún wọ́n ń pe ọmọ kan ní Muhammed yìí a gbọ́ pé òun ni àkọ́bí Fatai Yusuf ọkọ olóyún bàbá ìyá Muhammed ló sọ pé kò lè fẹ́ ọkọ olóyún ó fẹ́ lọ sí skilsi ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí wọ́n ṣẹ́ oyún dànù wọ́n fún oyún náà bí Muhammed tó jẹ́ ọkùnrin Muhammed ń bẹ nínú ayé o Muhammed ń bẹ nínú ayé lónìí a máa gbórúkọ rẹ̀ alàgbàbọ̀dé Adébálógun kí ni ìyá àbèjì ṣe fún Muhammed òun àti ìyá ẹ̀ kí ni wọ́n ṣe nípasẹ̀ ọmọkùnrin yẹn ẹ wá gbọ́ níbi tá a bá ti rí ìyàwó méjì ní Fatai ọkọ olóyún fẹ́ o ẹ má jẹ́ àtànra wa jẹ ìyàwó méjì ló fẹ́ ìyá Muhammed ni first wife ẹ̀ tó bí Muhammed lẹ́yìn ìgbà náà ìní wọ́n sì fẹ́ yá àbèjì ìyàwó di méjì tó bá ṣe pé Muhammed ẹ̀dọ́ ti pé ọkọ olóyún ò ní gá kò ní go ìyá àbèjì náà ní dúró dòní kò lè dúró ó ṣe kóun náà ti lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bí tútù bá sí ni ìgbà tó ń kẹnu bọ́ra wọn lẹ́nu ọ̀rẹ́ o ọ̀ní dàlí sùtì nígbà tó wà láyé àti tómìnir bá rí nǹkan tó dá gbà lọ́wọ́ ọkọ ni wọ́n máa sọ pé ọ̀ní sùtì dàlí ọ̀rẹ́ o ẹ wá sọ fún mi nígbà tí
Fatai Yusuf Oko Oloyun kú yẹn rárá o gbogbo ìdílé ẹ̀ gbọ́dọ̀ jókòó ni gbogbo ẹbí Fatai Oko Oloyun ní ó jókòó wọ́n gbọ́dọ̀ jókòó ni wọ́n á jókòó ibi tọ́mọ wọn bá jẹ gbèsè sí ẹjọ́ mọ́ ni ẹ gbọ́dọ̀ jókòó ni a gbọ́ pé ẹ ṣe mítìnì kankan ní gbogbo tẹ́ ń sọ yìí Bọ̀dé Adébálógun a gbọ́ pé ìyá àbèjì àtàwọn fámílì ọkọ ẹ̀ wọ́n ṣe ìpàdé àgbọ̀ bẹ́ẹ̀ àìmọye obìnrin míì tọ́kọ bá ti kú gbọ́n báyìí bí wọ́n ṣe ràgàbò ogun ni wọ́n máa dù ọ̀tọ̀ọ̀tọ̀ kí àná gbìn ìyẹn ti bímọ kan tẹ́lẹ̀ o kó tó fẹ́ ọmọ yín o ṣé ẹ ti rí kò sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ sẹ́yìn náà bẹ lọ́hùn káyé ìgbẹ̀yìn náà rí bẹ́ẹ̀ yẹn ìyàwó mélòó lẹ́fẹ́ alàgbà Bọ̀dé Adébálógun ṣe bẹ lọ́hùn kí gbẹ̀yìn náà rí bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ á ronú ara wa àbí ẹni kú ti kú ẹni tó ní nǹkan ti lọ tó bá dọjọ́ ọkú erin oríṣiríṣi ọ̀bẹ làárí òun lè rọ̀ tí ń lọ́lẹ̀ tó bá dọjọ́ ọkú erin oríṣiríṣi nǹkan lámàrí òun lè rọ̀ tó ń lọ yìí bẹ́ẹ̀ ó sì yẹ kí gbogbo ẹbí kó jókòó ni kí wọ́n ṣe mítìn EFCC ń gbé wọn lọ́tún kíní kan gbé wọn lósì ó ná máa ẹ lọ court yes ṣùgbọ́n tẹ bá jókòó irú ìjà ń sọ pé ẹ̀yin níjẹta yìí tẹ fi sọ pé níjẹta yìí ó sì ní èyí sì lọ sí court ó níye tẹ lọ san ẹni ó níye tá a lọ san lórí property oní property ó níye tá a lọ san yóò bá tẹ sọ nìyẹn o mo sọ bẹ́ẹ̀ sì sọ ni o pé ó níye tá a lọ san that means ó níye tẹ lọ san lórí property oní property jókòó meeting ni sì lè jókòó torí ẹ lè nífẹ̀ẹ́ sí kẹ́ jókòó meeting ìyá àbèjì gan kò lè gbà ká jókòó meeting kí la kó wá kí láti ẹ̀kọ́ lọ kí la kó wá gan ṣé báńkì ń bẹ sálẹ̀ pẹ́ ni tẹ́fẹ́ kówó sí níjọ́ aláì ti dá yàtọ̀ mọ̀ yìí pé lábá ti fẹ́ yàwó ẹnìkan náà kọ̀ kúnnú àmì méjèèjì tó sú ọ ẹjá gbìyànjú ẹjá ronú ara wa wò ìgbéyàwó tí ọmọ yín ṣe ẹ sọ̀rọ̀ bá lẹ́yìn gbà lámọ̀ràn ẹ wá ní àwọn kinní kan austin kinní kan àwọn kankan gbé yín àwọn efcc ń gbé yín àwọn kinní kan gbé yín àwọn kan lọ kóòtù ẹbí nu gbogbo ohun tí ẹ ń ṣe yìí náà ṣèbóhun náà lọmọ yín àbọ̀bùrò yín náà tún ń ṣègbéyàwó alárinrin yìí ṣe gbà á nímọ̀ràn alàgbà Bọ̀dé Adébálógun ṣe gbà á nímọ̀ràn owó tẹ ní ó yá lọ́wọ́ mọ́mì yín tó fi bẹ̀rẹ̀ jẹ́bẹ̀ sọ fún wa ẹ ní owó yín owó mọ́mì ní Fatai Oko Oloyun ló fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ ó dá padà sá o ṣùgbọ́n ìyá ẹ̀ nínú wọn gbà nítorí pé Fatai jiyàn ó jẹ́ ọmọ dáadáa èèló ni ẹ̀já mọye tó jẹ́ kọ̀sẹ́ni tí ó lè assist èèyàn nípasẹ̀ owó ẹ má jà yan ọ̀jẹ́ bàbàrà kọ̀sẹ́ni tí ó lè assist èèyàn ẹ̀yin náà lè yáyàn ní 20,000 kọ́lọ́hún dẹ̀ sọ pé
ẹni ó fi 20,000 yẹn make ẹ̀ ṣùgbọ́n kò sí ohun tó fún yín ní assurance pé owó yẹn ló fi make ẹ̀ torí ẹ̀yin fúnra yẹn ẹ̀dọ́mọ yín lóko òwò ẹ̀dábúrò yín lóko òwò ohun tí Fatai Oko Oloyun ṣe náà wọ́n jọ ń jẹ òun náà lòun náà ti jí èèyàn ní ọmọ yìí àbúrò yín náà ló ti jí èèyàn gbogbo ohun tí àbúrò yín bá ní lónìí nílé iṣẹ́ sẹ́yìn ẹ̀yin lẹ́dá ẹ̀yin lẹ́fọ̀ ọ̀nà yẹn hàn ẹ sọ nípa ìgbéyàwó pé lẹ́yìn ọmọ 6 ó tún lọ sí irú ìgbéyàwó yẹn ẹ tún máa gbọ́ court wedding ni o ìyàwó alárédè court wedding ló tún ṣe o ṣé ọkùnrin tó bá ṣe ìgbéyàwó yẹn ṣé kò níyàwó rí ni àkóbá láńlá kan tún nìyẹn o torí ohun tí ò bá yé yín ẹ jẹ́ ká jókòó kájọ máa wò ó kò tí ì yé yín ni ẹni tí àbìtí bá ṣe ìgbéyàwó yìí ṣé kò níyàwó rí ṣé kò bímọ rí tó wá jẹ́ pé tó gbé lọ sí court tó ṣe court wedding ẹ má jẹ tàn yín jẹ ẹ rí gbẹ̀yìn ọ̀rọ̀ lálàá ó bẹ̀rẹ̀ sí ní lù ní kọ̀pẹ́kọ̀pẹ́ takutupo ńlá máa hù ọlọ́run má jẹ́ kí ẹ̀sà ọlọ́run jẹ́ kẹjọ pé á padà fọ́ bojú àbíṣẹ́ pa òwe fún wa pé sọ ọmọ ẹni tọwọ́ ẹni bọ́pọ̀ ní peter àbá torí jẹpo àtòrí epo jẹsú sówè dẹ́pa fún wa ní àti paálẹ̀ báyìí àti pa òwe yẹn sílẹ̀ báyìí fúnra wa ẹjá gbìyànjú láti máa ro gbogbo nǹkan tá a ṣe ń lé ayé torí àbọ̀ ọlọ́run bẹ́ẹ̀ o á bá ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì òdì yẹn á bá lẹ́sẹ̀ ògbèjì kò sí bá a sì lè ṣe ìdájọ́ ń bọ̀ lórí gbogbo ohun tọ́mọ ẹ̀dá èèyàn bá hù níwà nínú ayé ìdájọ́ ń bọ̀ o mo sì ń bọ̀ ọlọ́run ìyá lógún ọdún àwọn ọmọ tí Fatai Oko Oloyun tó fi sílẹ̀ àwọn òbí tó fi sílẹ̀ kò yẹ bó ṣe ń kó bàbá yẹn olówó lọ́wọ́ tó ẹ wá ojú rere ẹbí yẹn ni ẹ gbọ́dọ̀ wá ojú rere ẹbí yẹn ni ó yẹ kẹ́ wá ojú rere ẹbí ni kò yẹ kẹ́ á sì máa sọ pé ngbà mí ǹjẹ́ olóṣù fún 10 million ngbà máa kó bọ́ǹfìtà lọ máa kó kinní kan lọ ìgbà tí wọ́n ní tọ̀ ṣúgà tí ìyá náà ní tọ̀ ṣúgà ìyá méjì bàbá Olóyun fẹ́ o ìyàwó gbogbo yẹn kò sọ́ọ̀nù ẹ̀ mélòó lẹ́yìn fẹ́ àbúrò yìí mélòó ọdọkọ mélòó báyìí ọlọ́sì ìyàwó alẹ́rédè kí náà padà gbẹ̀yìn ẹ̀ gbogbo alájọ máa rí gbogbo alápàdà máa rí ó ti yẹ ẹ̀rí bó ṣe ń rí ẹ máa rí àwọn àtúbọ̀tán nígbà tí àtúbọ̀tán bá bẹ̀rẹ̀ sí ní jáde kò sọ mọ́kẹ́ má rí ẹ jẹ́ á ronú lọ́pọ̀lọpọ̀ gbà ká tó hùwà nù ayé torí gbogbo alákòónú ayé á lọ jíyìn fẹ́ nìkan Fatai Oko Oloyun òun ti lọ jíyìn ó ti jábọ̀ f'Èdùmàrè àwa tá a kù ló kù tá a ti jábọ̀ f'Ọlọ́run ọba ṣùgbọ́n tí owó bá dé ojú máa ń ranko ọmọ ẹ̀dá ò ní sòdodo mọ́ wọ́n bá rí bí ó bá fìdí sí ẹ jẹ́ á ronú lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe dáadáa nú ayé o ẹ ṣe dáadáa o ta ló lógún àbí ta ló ní ògo ta ló ní owó ẹ sì rán wa létí torí àwa lè gbàgbé pé
pé iṣẹ́ wo lọmọ yín kọ́kọ́ ṣe láàárọ̀ tẹ́ fà lé lọ́wọ́ tó fi wá dùn olówó ọ̀kẹ́ àìmọye lónìí tí ó bá fẹ́ Fàtáyọ̀ ọkọ olóyún báwo lè rò pé ayé ọmọ yín máa rí ẹ jẹ́ ká sì làákàyè púpọ̀ ẹ jẹ́ ká sì làákàyè ẹ jẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ wa àkọ́bí Fàtáyọ̀ Yusuf ọkọ olóyún ẹ jẹ́ á gbọ́ nǹkan nípa ẹ̀ kí ni wọ́n ṣe fún àbí tí kò ní ọ̀kan ní ogun bàbá ẹ̀ ni ìyá àbèjì ló ń ta gbogbo ẹ̀ kiri báyìí ẹni nítorí pé bàbá lọ talẹ̀ ọmọ ẹ̀ kan 50 million nítorí ẹni ìyá àbèjì fi stop láti máa fún bàbá Fàtáyọ̀ ọkọ olóyún láti máa fún ní owó oúnjẹ ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ sọ ẹ̀ ń dájọ́ so tí ẹ̀ bá ti fẹ́ yàwó ní ìsìn ohun tẹ́ ẹ̀ sọ fún wa ni pé tí ẹ̀ bá ti fẹ́ yàwó tọkọ bá wá kú ọ̀rà tó bá wù ìyàwó ló lè fi gbogbo property yẹn dá tó bá wù ó lè má ṣe jẹ́ kí ìyá àti bàbá ẹni ọkọ tó kú kó tiẹ̀ àbí ìyẹn pé òun ló ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ṣá ìyàwó méjì ní Fàtáyọ̀ ọkọ olóyún fẹ́ ìyàwó méjì ló fẹ́ o ọ̀rọ̀ pé bímọ kankan tọkùnrin bá ti bí tóbìnrin bá ti bímọ fún ẹ gbáhùn ìyàwó méjì ló fẹ́ torí kò sí ààbọ̀ ọmọ ẹ jẹ́ á ronú ara wa dáadáa ọba àbógun ọmọ kẹ́ni kó bí ọmọ kan ìyàwó méjì nìyẹn tí ọba yẹ jẹ́kọ̀ọ́jì yẹ lónìí ìyàwó méjì ní Fàtáyọ̀ ọkọ olóyún fẹ́ tó bímọ fún tó ṣàbíamọ fún ẹ pèpàdé ẹ ṣe mítìn kankan tẹ́ bá ṣe mítìn ní gbogbo wàhálà yẹn ò ní ṣẹlẹ̀ kálẹ̀ ṣe mítìn gbogbo wàhálà yẹn ò ní ṣẹlẹ̀ tí àbá ìṣẹlẹ̀ kò ní fẹjú tó yẹn ṣùgbọ́n ẹ jẹ́ tó ara yín ìyá àbèjì ta kété báyìí ó ní gbogbo agbára owó òun lọ́wọ́ kí ló dé bó la ń lọ ta àbọ́kọ̀ mo sọ yìí fún yín ni o adúpẹ́ àwa kì í tú yìgì a máa ń so yìgì ni ẹ bá mi sí ẹ gbọ́ part 1 ẹ gbọ́ part 2 ẹ sì gbọ́ part 3 ẹ jẹ́ kọ́rọ̀ mi ó yé yín dáadáa èèyàn wa ẹ jẹ́ kó yé yín yéké ọlọ́run gbàdúrà gbogbo wa lágbára ọlọ́run tó ẹ jẹ́ kí n ṣe kọ́ níbi tí mo wà yìí rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká mo ń retí èsì yín o alàgbàbọ̀dé adébálógún ẹ bọ́ sórí social media padà ẹ padà sọ̀rọ̀ sókè o ẹ̀yin tẹ́ báyìí máa dá sọ̀rọ̀ ẹ jẹ́ àjùra sípò ẹni tó kú la fi lè rí ọ̀rọ̀ sọ ọkọ ìyàwó Aláàjì Fàtáyọ̀ ọkọ olóyún náà tó gbogbo ẹni tó bá jẹ́ pé kọ́lọ́wọ́n ṣàánú wa ni ẹ wo bí ẹlòmí ò lè dá operate ohun tí àwọn ìbá sọ fún ni bẹ́ẹ̀ mo sọ fún yín ìyẹn ń bọ̀ níjọ́ mi kò sínú ọ̀rọ̀ eléyìí rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká rere lèmi ò ṣe mi ò ní ṣe bí bíre bá dìbí ìpàdé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tonílé tàlejò mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé ogun rọ́jú jẹ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́dẹ kó wá wa èmi lọmọ tẹ́lẹ̀ nkẹ́ ọmọ àbẹ̀jọyè ọmọ àbẹ̀júsùkọ́ ọmọ olùkọ́ ajagun ọmọ èrè níjòmù èmi lọmọ ogun lárígẹ́ òrégún tẹ́lẹ́wọ́ tí fẹnugbẹ́bọ bàgẹ́bàgẹ́lẹ́yẹ olùfọ̀n ọmọ ogun òsákẹ́ ọmọ ogun ọkùn gbígun bá jí alẹ́ gẹ́ngẹ́ lárúurú alárúurú aníyọ̀ bàyá alárúurú abo olé bàgẹ́bàgẹ́ olúfúnṣọ́ adédàrí lè ní jẹ́ adérójú ọmọ ògúdìran ọmọ aríkéwú sayéere orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi ẹ bá wa subscribe sórí ẹ love ẹ like ẹ ó dára fún yín jù bẹ́ẹ̀ sì rò lọ.